wọ́n ní tí bọ́ bá ti ń sọ̀rọ̀ tí eléyìí wà ọ̀nà ó máa lọ́ọ́lẹ̀ nítorí pé Tomzy G is on the full track now but èmi máa ṣe nǹkan kan máa twist ẹ̀. mo ní láti máa fọwọ́ kan eléyìí torí pé kí ni tí máa fọwọ́ kan ó máa lọ sókè ó máa lọ́ọ́lẹ̀ náà ní bọ̀ nǹkan tá a fẹ́ kó máa ṣe náà ní dọ́kì fẹ́ máa ṣe ẹ jẹ́ ká wo ibi tó máa bá lọ ń sìn. yes ọ̀sán òru làwa èèyàn fi ń ṣiṣẹ́. báwo ló ṣe wá ranjú bẹ́ẹ̀ yẹn tó ń ran mú bẹ́ẹ̀ yẹn happy Christmas in advance to everybody. èmi ò lè yìnbọn mi ṣe sójà mi ṣe ọlọ́pàá mi ṣe ní tì èmi gan mi kì í ṣe ẹni tó máa gbé bọ̀bọ̀ mo lè sáré mo lè ṣe long jump mo lè sá marathon bá a ṣe mọ̀ nìyẹn gbogbo ẹ̀ náà dẹ̀ ló máa da torí Tomzy G sọ pé Christmas yìí sẹ́ ó máa da ó máa dùn gan-an. Bájínátù kẹ̀kí ló tún jẹ́ Bájínátù kí lè fẹ́ fi Bájínátù ṣe Tomzy G ní December yà lórógo Bájínátù o. o ní láti rap iṣẹ́ wo ló gbà tó ò ní rap o ní láti rap ni iṣẹ́ wo ló gbà o ní láti rap o ní láti rap nítorí pé iṣẹ́ tó gbà náà ni kò rap kò entertain wa Christmas dé àwọn èèyàn fẹ́ rẹ́rìn àwọn èèyàn fẹ́ jó Tomzy G ọmọ ológo Tomzy G lébélébé ó wà studio báyìí ó ń jù fún wa dẹ̀ ń fìlì ẹ̀ lébélébé ọmọ ológo from Èbúté Mẹ́ta to K2 December máa dùn. They pray for the money, my guy, make it they come. Merry Christmas, Merry Christmas, Christmas is here. Everybody. Kasheti maro, dada. Kasheti maro, bó ṣe máa dá. Kasheti maro, dada. He dey make you go dada. Tomzy G lébélébé ọmọ ńlá ọmọ ológo Christmas yìí sẹ́ àjọ máa ṣe ní láyọ̀ everybody Tomzy G is in the building celebrating Christmas káṣá ti máa rò dáadáa everybody Merry Christmas to you all Merry Christmas to all Nigerians. People in diaspora, Merry Christmas. Merry Christmas, everybody. Bye for now.